Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. mo kí gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa lákòókò yìí pé a kú dédé àkókò yìí o orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí ní kíkí ọlá àti ọlà àti àlàáfíà ìbùkún Olúwa kó máa wà pẹ̀lú gbogbo wa o assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu mafurudatun. Now lọ́sẹ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ wa ti ń fọkàn bá wa lọ kí n la ní fúnra wa lónìí kí ni ọ̀rọ̀ gbìyànjú tí ó kọ́kọ́ ṣáájú ọ̀rọ̀ gbìyànjú tí ó ṣáájú kí la sì fẹ́ mẹ́nubà ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ó jẹ́ pé bóyá afẹ̀tẹ́lẹ̀ àpàlàpàlàpà àmọ́ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ọmọ Oòduà ẹ jí gìrì ẹ já ṣe bí ọmọ Yorùbá àwọn bàbá wa gbọ́n wọ́n sì nítorí mọ́jìyà là ṣe yá mọ́jìyà lọ́fà àwọn bàbá wa ní ọgbọ́n àti ẹ̀kọ́ nínú tí wọ́n máa ń lò láyé àtijọ́ t'Olúwa Olódùmarè fi dáàbò bo ọmọ aya àti àwọn náà sẹ́wọ̀n pé láyé àtijọ́ láíláí náà lógun ti wà ìletò a máa kó ìletò lẹ́rú àwọn ìletò a máa dìde ogun síra wọn ẹ̀rí wọn gbógun torí wọ́n jà sílẹ̀ tàbí wọ́n jà sí dúkìá láyé àtijọ́ kódà láyé àtijọ́ náà lọ́lọ́ṣà ti wà tipẹ́tipẹ́ àwọn ọlọ́ṣà táwọn náà lóògùn tí wọ́n lágbára táwọn ọdẹ ìlú ọ̀lọ́ kojú wọn ẹni bá ṣẹ́gun ni ẹ̀rí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní òògùn ká ṣiṣẹ́ ká rówó ká làágùn ká kówó jọ tẹ́ bá wá kójọ tán òwe Yorùbá ni wọ́n ní yóò padà di ogun yóò kọ́kọ́ di ogun tá a là tá a fi kówó owó jọ tá a kó dúkìá jọ bóyá ara lẹ̀ àbára mọ́tò yóò wá di ogun ẹnìkan bóyá ẹni tó ní tàbáwọn ọmọ rẹ̀ ogun ni wàá di ogun bá ti wá dé ogun lè mú ẹ̀mí lọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi àtẹ̀mí tẹ̀ ń gbọ́ tìdílé tìran ogun ayé ò ní kó wa ogun ọ̀run náà ò ní kó wa àní sẹ̀sí ẹlẹ́dàá wa tó dáyé tó dọ́run ẹ̀yin èèyàn wa ẹ̀rí pógun ti dé nílẹ̀ adúláwọ̀ báyìí àwọn tó ń làágùn tó ṣiṣẹ́ tí wọ́n kówó wọn jọ tí wọ́n ti ní ogún yálà wọ́n ṣiṣẹ́ ìjọba wọn fẹ̀yìntì ni tàbí ẹlòmíì tiẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹlòmíì ń ṣe àrúbọ̀ ni tó fi kówó jọ ó ti wá dogun ogún ojú rẹ̀ ti dogun ogún ti wá dogun torí ẹ̀rí àwọn alọ́nilọ́wọ́gbà àwọn ajínigbé oríṣiríṣi ìwà ọ̀daràn òun lọ́pọ̀ ń ta ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ó sì ṣòro sọ ẹ̀yin èèyàn wa ṣùgbọ́n àṣà nígbàrà àwa Yorùbá nímọ̀ràn ká tó dípá á lọ síbi tá à ń lọ nílẹ̀ Yorùbá níjọ̀hún gẹ́gẹ́ mo ti sọ fún yín rí pé àwa yìí ṣọdẹ ṣùgbọ́n mo ọdẹ ni wá bàbá tó bí bàbá mi ọdẹ ni bàbá tó bí èmi náà ọdẹ ni lójú ayé bàbá mi lèmi náà ti ń ṣọdẹ sẹ́ẹ̀rí pé mo ọdẹ ni mí àṣà ìní gbòòrùn fẹ́ẹ́fẹ́ẹ̀fẹ́ ọdẹ lára ọmọ ọdẹ gbádùn mi dáadáa nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá bá ń jáde lọ ibì kan yóò fọ̀rọ̀ rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ nílànà bílẹ̀ gbádùn mi dáadáa ló jẹ́ kí n tún fẹ́ sọ àwọn nǹkan tí mo ti mẹ́nu bà rí jáde fún yín oríṣi méjì ni wọ́n sọ ẹ̀yin èèyàn wa kí ni àkọ́kọ́ tí mo fẹ́ mẹ́nu bà táwọn bàbá bá ń lọ ibì kan yálà wọ́n rí pé àwọn ń lọ ìlú tí wọn ò dé rí wọn ò sì mọ̀fin bẹ̀ láyé ìjọ́ òun orò lè gbé wọn orò lè wà orò tí wọ́n ṣèdè ẹni bá tó ń wá àjòjì tí wọ́n fẹ́ lò
àbáwọ́ dọ̀gbọ́n sọ̀rọ̀ ara wọn kó tó kù nílé tẹ́ bá tiẹ̀ débi tí wọ́n lọ tẹ́ bá ń wájú tí wọ́n lò wọ́n ní rántí tí wọ́n àwọn ó ti lọ tẹ lómìn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tí èso ọmọ ọ̀jọ̀gbọ́n òun lògùn òkú lọ láyé àtijọ́ ìlògùn ti wà ní sùmàmí náà ti wà tipẹ́tipẹ́ ọgbọ́n òun làwọn bàbá wa ń dá sí láyé àtijọ́ níjọ́ òun àná tí Yorùbá bá fẹ́ jáde ńlé ìwọ́n gbàdúrà ńlànà bílẹ̀ ìwọ́n òkè pẹ̀lẹ́dà wọn ẹ̀rí báwọn bàbá wa ti ń ṣe ń jọ nu bó ni wọ́n ti ṣe ẹ̀yìn ìyẹn wa ọ̀rọ̀ tá à ń sọ sínú afẹ́fẹ́ yìí àpètúláàsì kẹ́ ẹ mú ṣe bí kẹ́ ẹ mú lò bí iṣẹ́ torí pé èyí tí ẹ̀sìn tí wọ́n bá ń ṣe bá fi ààyè gbà ẹni kò ṣe nú ẹ̀ àpolongo ẹ̀sìn ìbílẹ̀ àpolongo ẹ̀sìn mùsùlùmí àpolongo ẹ̀sìn kìrìsìtẹ́nì mọ̀ ń bá ọmọ Oòduà ọmọ Yorùbá sọ̀rọ̀ tó létí èdè tí ń gbédè mi nílànà èyí tí ọ̀pá ẹ̀sìn kankan lára tó bá wù ọ́ tó bá rí pé ó wúlò fún ọ. tó náà kọ́ ni pé báwọn bàbá wa ṣe máa ń ṣe nígbà wáṣẹ̀ nígbà ayé àtijọ́ bóyá wọ́n fẹ́ wọkọ̀ wọ́n wá ń bẹ̀rù pé Ọlọ́run Olódùmarè sọ wa lọ sọ wa bọ̀ kò sì dá àdúrà dúró gbàdúrà lánàá ẹ̀sìn rẹ fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ láàárọ̀ kó tó máa lọ àmọ́dọ́gbọ́n Yorùbá ní ọ́ Yorùbá ìran Yorùbá lóríkì ọ̀ lé torí pé ayé bá mi kọ́ sọ pé èjò kì í lè yé yín mọ́ Yorùbá sì ní àṣà Yorùbá ní èdè Yorùbá sì níran ara àṣà àti èdè kí ni jẹ́ èdè kìí ṣe tribe ká sọ̀rọ̀ nìkan ní èdè agbára ọ̀rọ̀ mo ti sọ lórí afẹ́fẹ́ rí lórí ìkànnì náà mo ní tó bá yá kọ́ lọ́ọ́ fún mi ní ẹ̀mí àti àlàáfíà kó sì fún ẹ̀yin náà ní orí ọ̀fẹ́ ká máa gbádùn ara wa lọ tọ́lọ́ Ọlọ́run ló ní gbogbo wa lọ́dọ̀ mo ń fi lé Ọlọ́run lọ́wọ́ bí àṣà bàbá wa nínú ìlànà mùsùlùmí wa ní insha Allah tó bá wu Ọlọ́run mo fẹ́ ṣe àwọn agbára ọ̀rọ̀ Yorùbá sínú fọ́nrán tí gbogbo yín ò lè máa rí wò agbára ọ̀rọ̀ Yorùbá bí iná bá ń jó agbára ọ̀rọ̀ tí Yorùbá sọ sí ọ̀rọ̀ kìkìdá ọ̀rọ̀ ni Ọlọ́run ni ọ̀rọ̀ láti ṣe kọ́ṣe lọ̀rọ̀ ń sì wà kọ́ jáde ni káṣe ó sì tẹ̀lé Olúwa ni ó fàṣẹ sí torí òun ló ní ọ̀rọ̀ bí iná bá ń jó bóyá mọ́tò kan jóná àbílẹ̀ kan ló fẹ́ jóná tẹ́ bá ti lè pe gbólóhùn sí ọ̀rọ̀ ni iná ni ó sì kú bí iná bá jóyàn bóyá iná jó ẹnìkan àbí iná jó ọ lọ́wọ́ gbólóhùn tó pèsè tí ò ní so tí ò ní ta ọmọ àkàndùn ló mú ọ lọ́wọ́ ni gbólóhùn tó lè pèsè kódà bẹ́yàn bá kú sílẹ̀ báyìí yóò bá mọ ọ̀rọ̀ tí wọ́n fi máa jí òkú gbólóhùn náà ni tó bá ti pèsè ilé tó bá pè lágbájá ò yóò sì jí padà tó bá parúgbó bá ní tásìkò rẹ ti tó tọ́lọ́run yóò kú padà àmọ́ yóò sọ fún ọ pé kì í ṣe kú èèyàn àmúwọ́ Ọlọ́run ni yóò kú padà tó bá pé kú àdó Ọlọ́run ètí ìtò yóò jí padà kò ní kú mọ́ àìmọye eré táwọn bàbá wa ṣe lójú wa àwọn ọmọ kékeré àìmọye tá a ti ṣe Ọlọ́run fún Yorùbá lágbára ọ̀rọ̀ kìkìdá ọ̀rọ̀ wà tá a lè sọ sáfẹ́fẹ́ tá a gbójú tókè báyìí tójò bá sú pẹ̀lú ògo Ọlọ́run yóò sì túká Ọlọ́run ó jẹ́ kó lọ ọ̀rọ̀ síbi tí ìyọ̀ǹda rẹ̀ bá wà tí yóò sì fààyè lẹ̀ bóyá ẹ fẹ́ ṣe wá sí ọ̀rọ̀ Ọlọ́run ni bóyá ẹ fẹ́ ṣe kankan ni ẹ pèsè Ọlọ́run dákun bùn alọ́jọ́ Ọlọ́run sì bùn alọ́jọ́ lò àyè pàṣẹ fọlọ́run àdá alábàání á sì bẹ́ lọ́run sí yóò sì ṣe ẹ gbọ́ mi yé torí Ọlọ́run ló ní ọ̀rọ̀ òun ló sì ní àṣẹ òun náà ni ó sì fi sí ẹ rí tóbìnrin bá bímọ tán tẹ́jẹ́ ọ̀dámọ́ ọ ní ọ̀rọ̀ tí àwọn bàbá wọn sọ àbí ọgbẹ́ lọ́bàyàn lọ́wọ́ tẹ́jẹ́ ń ṣe yàlàyàlà ó ní tẹ́ wì tẹ́ bá ti pèsè ẹ̀jẹ̀ náà yóò dáwọ́ dúró oríṣiríṣi ọ̀nà orí bá ń fọyàn ó ní ọ̀rọ̀ inú bá ń rún ọ ọlọ́rọ̀ tó lè pèsè tó bá ti sọ̀rọ̀ náà pẹ̀lú ògùn Ọlọ́run inú tán ti mo fi Ọlọ́run búra Ọlọ́run ti lò wá fúnrú nǹkan báwọn lílu Ògbómọ̀ṣọ́ yìí àtàgbègbè rẹ̀ tí èsì ẹ̀mẹ́wàá táwọn ẹlẹ́rìí ti ń wò mí lè gbọ́ tí ẹ bá gbé yàn dé láti hospital ti lò oògùn oríṣiríṣi inú rún ọ lọ wọ́n ti ya fọ́tò onú tẹ́ ẹ bá kìkìdá ọ̀rọ̀ kan lẹ́sọ sí inú rún ó sì lọ ẹ̀yìn èèyàn wa Yorùbá ní agbára tó Olódùmarè fún wọn àbàbà wa ń jọun bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí náà ní ojú ó sì ní òdì Ọlọ́run ní jẹ́ kí òdì ọ̀rọ̀ bá wa àwọn òdì ọ̀rọ̀ mẹ́nubà nínú àwọn ọ̀rọ̀ mi sẹ́yìn tí mo fi ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àsán àwọn babaláwo ló nìyún ìgèdè àwọn oníṣègùn àwọn bàbá tiwa ló lè yun àwọn ọdẹ ẹ̀gbọ́miyé ara bẹ̀ láti tara bẹ̀ yọ àwọn ètò dáa tá à ń sọ ètò dáa tó dáa Yorùbá mú ètò dáa tó dáa ètò lè pè wá tó pé wá ti jáde ọba àná ọlọ́pàá níjọ́ náà ètò lè pè wá tó pé tó bá ti lè jáde báyìí kò sí gbogbo bí yóò tó ń bá ń lọ òní pàdé aburú òní rin nàìjíríà àwọn àfáà ìyẹn la fẹ́ mẹ́nu bàbá yìí ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ká torí àwíjàre kí tó tán lẹ́nu tí èèyàn bá ń jáde lọ àwọn bàbá wa lẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀ tó bá fẹ́ jáde lọ síta oríṣi méjì ni wọ́n máa ń lò àbí oríṣi mẹ́ta ṣùgbọ́n ẹja kọ́kọ́ sọ ìtọ́jú agbára ọ̀rọ̀ níbẹ̀ tí èèyàn bá fẹ́ jáde lọ síbi kan àwọn bàbá wa tí wọ́n bá rí ataare wọ́n pè ní alligator pepper wọ́n lè yin ẹyọ méje kí wọ́n dà sẹ́nu tàbí ẹyọ mẹ́sàn
bọ́ọ̀ bá wá rí atari kankan bí wọ́n bá rí obì gidi àbóbì gòrò wọ́n á máa jẹ́ sẹ́nu wọ́n á sì fi sọ̀rọ̀ tí wọ́n bá wá látari tí wọ́n ò róbì ìwọ kan sọ̀rọ̀ yóò sì rí bẹ́ẹ̀. àwọn atari àti obì tí wọ́n máa ń jẹ sí yẹn nǹkan máa ń jẹ́ kó lágbára sí i kò ní jẹ́ agbòòjọ́ tó bá ti lè jatari tó bá lò ọjọ́ kejì yóò máa ṣiṣẹ́ lọ. kódà gbólóhùn bẹ táwọn bàbá wa pè lásán tó yẹ pé tó bá ti pè tí wọ́n bá ìjọ náà bí wọ́n bá sáyàn ládàá jù bẹ́ẹ̀ lọ kò ní ràn bí wọ́n yìnbọn Ọlọ́run máa dáàbò bò yàn gbólóhùn náà ni o àmágbòòjọ́ ni tó jẹ́ gbólóhùn báwọn ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n mọ̀ ọmọdé là wa àwa ọ̀mọ́ à ń sọ̀rọ̀ ọba ni àfi ń jẹ́rìí àwọn bàbá wa torí pé wọ́n ṣe lójú wa rí ó sì yàtọ̀ sí kọ̀sẹ́bọ kò sóògùn lóòótọ́ ni ìmọ̀ ìgbàlódé nígbà tí ó di pé àgbà ẹ̀sìn oríṣiríṣi gbọ́ ni nílẹ̀ Yorùbá kì í sọ pé kò sóògùn o èmi ọmọ tẹ bọ́bọ́yẹ́bọ́ wà bọ́yẹ́bọ́ ò sí o kọ́ mọ rókì nínú gbogbo wa ẹ̀mí ọmọ bọ́ wà bí ò sí mo mọ̀ pé Ọlọ́run wà mo sì mọ̀ pé oògùn wà Ọlọ́run ló sì dá ewé àti egbò tí ń di oògùn ló sì dá òye àti ìmọ̀ tó fún àwọn tó tẹ̀dó sínú ayé àti ọ̀run láti máa lò àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú ìlọ́mọ̀ pé oògùn wà bọ́ọ̀ bá tiẹ̀ gbà pé oògùn spiritual wà wọ́n lè ṣàṣìyàn àwọn àjẹ́ wà tó gba gbogbo àwọn àgbàlagbà gbọ́ pé wọ́n ń bẹ láyé ṣé bọ́ọ̀ sá mọ̀ pé oògùn bá ń bẹ wọ́n sì mọ̀ pé oògùn onírun bínú bá ń rún yàn wọ́n bá lọ hospital wọ́n gbóògùn egbòogi náà wọ́n èsì abẹ́rẹ́ náà wọ́n èsì tábúlẹ́ẹ̀tì bàbá mi ní máa ń pòwe wọn ló wá ìmọ̀ lásán fèèbò bàbá mi tí èbó fi ṣe tábúlẹ́ẹ̀tì àwa náà ní ràárẹ̀ ìjáwé rẹ̀ ni tó náà nǹkan ni pé àwọn bàbá ṣe máa ń ṣe nígbà wàá ṣe máa fẹ́ jáde lọ wọn á pe gbólóhùn yìí wọn á ní ọká tí ń bẹ lọ́nà kọ́ kọjá bẹ́ẹ̀ bá fẹ́ pe gbólóhùn Yorùbá ẹ kọ́kọ́ fi Ọlọ́run ṣáájú pé pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tó dáyé tó dá ọ̀run tó sì dá agbára ọ̀rọ̀ tí ń jẹ́ ọ̀rọ̀ kò ti fọ Ọlọ́run ṣáájú nù tọ́ ọ wàá sọ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ tó fọgbọ́n rẹ̀ sínú àwọn bàbá wa ọká tí ń bẹ ní ọ̀nà kọ́ká wéré kéké kọ́ká kọjá ejò láti ń bẹ lọ́nà kọ́ká kọjá kó ṣe rọ̀gbọ̀dọ̀ kó kúrò lójú ọ̀nà eruku kéruku kan kì í dènà kí ọmọ ọlọ́nà ọmọ lọ eruku kéruku kan kì í dènà kọ́ ọmọ ẹlẹ́sẹ̀ ọmọ lọ eruku kéruku kì í dènà kọ́ ọmọ ọlọ́nà ọmọ lọ èmi lágbájá ọmọ lágbájá èmi Sùlẹ́mánà ọmọ yín mo dẹni ọ̀wọ̀ lónìí lọ́wọ́ ní tèmi gbogbo tí n bá lọ kí ọ̀wọ̀ kú òjijì ajínigbé ni apanilára ni ọ̀wọ̀ accident mọ́tò Ọlọ́run yọ mí bẹ́ẹ̀ là mí bẹ́ẹ̀ àtàwọn tó bá tẹ̀lé mi ẹ rí gbogbo àwọn kìnìún tí wọ́n bá lò yóò tún wúlò fún àwọn tẹ́jọ́ wọ́kọ̀ pọ̀ jàǹbá ò ní ṣẹni kankan bí àbàbà wa ṣe nígbà wáṣẹ̀ nìyẹn láyé àtijọ́ àbàbà tó máa ń dágbọ́n kìnìún kan àbàbà wa ń pè ní ọ̀wọ̀ mọ́tò tàbí ọ̀wọ̀ gbogbo bí ìyẹn bá ń lọ ojú ogun ni tàbí òun bá ń rìnrìn àjò lọ síbi tó jìnnà tàbí òun lọ ibi tó mọ̀ ń papọ̀ ọmọ bóyá ewu wà lójú ọ̀nà ń fura àbàbà ó nìkan lọ rí wá igi ọ̀wọ̀ gbálẹ̀ broom ni Yorùbá ń pè ọ̀wọ̀ làwa ń pè tó fi ń gbálẹ̀ ìtẹ́ bá ti fi gbálẹ̀ rí lọ́dà á wà gé kéékèèké á gé sínú apẹ tí wọ́n fi ń jó nǹkan tàbí apẹ rin tàbí apẹ kòkò alámọ̀ ẹ wà dáná sí ẹ jó tàbí kẹ́ ẹ tiẹ̀ fi ọ̀wọ̀ yìí ran ná sẹ́ ń gbọ́ mi yé kẹ́ ẹ jó èédú rẹ̀ lẹ fẹ́ lò èédú ẹ̀ lẹ fẹ́ lò ọ̀wọ̀ tẹ́ ẹ bá rí ìbá ṣe bí ẹyọ mélòó àwọn àmọ́ kì í so dídí ọ̀wọ̀ tán fi gbálẹ̀ tọ́ iyọ̀ bí wọ́n ti ń gbálẹ̀ ọ̀wọ̀ máa yọ yìí tẹ́ ẹ bá rí sàjọ iná lẹ́ wà jó tẹ́ bá ti wá jó ẹ wà mú ẹ̀fẹ̀ òwú tútù ẹ bá ti tẹ́lẹ̀ ẹ bá rówó akẹsẹ bẹ́ẹ̀ sì rówó akẹsẹ ẹ ròwú tẹ́ ẹ bá rí ẹbu egbògi yìí síbẹ̀ ètẹ́ ẹjọ́ èdú ẹ̀bù síbẹ̀ abẹ́rẹ́ kékeré abẹ́rẹ́ ìránṣọ tuntun ẹ fi sí ọkọ̀ atare inú atare alligator pepper mẹ́ta ló wà nínú ẹ̀ kìíní fẹ́lẹ́fẹ́lẹ́ tó wà láàrin rẹ̀ Yorùbá ń pè ní kòjó ògùn jẹ rẹ̀ ẹ yọ kù ọkọ̀ mẹ́ta ni kìíní yẹn tó wà nínú atare ẹ yọ ọkọ̀ kan ẹ fi sí ẹ wàá fi òwú dúdú àti funfun ẹ fi dì í dáadáa ẹ bá ti fi dì í kò ní ìdí ọ̀fọ̀ rẹ̀ gbogbo aláti mọ̀ pé ọ̀wọ̀ ni tọ̀wọ̀ abẹ́rẹ́ ọlọ́kọ́nù okùn tó dì pẹ̀lú ògùn Ọlọ́run kí wọ́n bá yìnbọn pàpàpàpàpà tó bá ti nukun ní ayé Ọlọ́run ló sì yọ lágbájá gbọ́ ọ lọ tán ni wàhálà dé tàbí kó jẹ́ pé wọ́n sì dáná bí lánàá gẹ́gẹ́ tó àmọ́ ìyún ní ṣe déédéé aburú tọmọtọmọ tẹ́yìn bá ti ń fi sí ara ẹ wá rí èyí táwọn bàbá wa máa ń wá lò tí àwọn bàbá wa tún pè ní àjẹsára ká lọ bá ń fi yun sápò ó lè sọnù ká ní ẹ bá rí lápò rẹ wọn lè ní ológun lágbájá kódà ìkó bẹ́rẹ̀ ń bẹ lápò rẹ̀ ìgbàgbọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú
májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmúnú àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ́ sàmì.